Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a gbé yín ga Ọlọ́run aláàánú àti olóore ọ̀fẹ́ wa o, fún ojú rere tí a rí gbà tí a tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù àṣepé o. A ti dúpẹ́ nítorí gbogbo àbá rere tí ẹ ní fún wa àti èyí tí a ní fún ara wa. Ní ẹ̀yin Olúwa ti jẹ́ kó wá sí ìmúṣẹ, ògo ìyìn àti ọlá ní forúkọ yín o. Olúwa, a gbàdúrà lẹ́yìn ọjọ́ àbámẹ́ta, àwọn àbá rere tó kù nínú ayé wa ti Olúwa ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ o. Ọ̀rọ̀ tí a ó sì gbọ́ lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ, ení ọjọ́ àbámẹ́ta, ọjọ́ 13 oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé òfin ìṣọ̀kan. Òfin ìṣọ̀kan. A mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkíní ẹsẹ̀ ìkẹwàá. Kọ́ríńtì kìíní orí ìkíní ẹsẹ̀ ìkẹwàá. Ó sì bẹ̀ yín o ará, ní orúkọ Olúwa wa Jésù Kristi, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà, àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín o, ṣùgbọ́n kí a lè ṣe yín pé ní inú kan náà àti ní ìmọ̀ kan náà. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Genesis orí 11 ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ. Genesis orí 11 ẹsẹ̀ ìkíní títí dé ìkẹjọ. Gbogbo ayé sì jẹ́ èdè kan àti ọ̀rọ̀ kan. Ó sì ṣe bí wọ́n ti ń rìn láti ìhà ìlà oòrùn lọ, tí wọ́n sì rí pẹ̀tẹ́lẹ̀ kan ní ilẹ̀ Símárì. Wọ́n sì tẹ̀dó síbẹ̀ o. Wọ́n sì wí ìkíní sí ìkejì pé, ẹ wá ná o, ẹ jẹ́ kí a mọ bíríkì kí a sì sun wọ́n jiná. Bíríkì ni wọ́n ní òkúta, ọ̀dà ilẹ̀ ni wọ́n sì ń fi ṣe ọrọ̀. Wọ́n sì wí pé, ẹ wá ná o, ẹ jẹ́ kí a tẹ ìlú kan dó, kí a sì mọ ilé ìṣọ́ kan, orí èyí tí yóò sì kan ọ̀run o, kí a sì ní orúkọ, kí a má bàa tú káàkiri sí orí ilẹ̀ gbogbo, kí a má bàa tú káàkiri sí orí ilẹ̀ gbogbo. Olúwa sì sọ̀kalẹ̀ wá, ó wo ìlú àti ilé ìṣọ́ náà tí àwọn ènìyàn náà ń kọ́. Olúwa wí pé, kíyèsí, ọ̀kan ni àwọn ènìyàn wọ̀nyí o, èdè kan ni gbogbo wọn sì ní o. Èyí ni yóò bẹ̀rẹ̀ sí í ṣe o. Ǹjẹ́ nísinsìnyí kò sí ohun tí a ó lè gbà lọ́wọ́ wọn tí wọ́n ti rò láti ṣe. Ẹ wá ná o, ẹ jẹ́ kí a sọ̀kalẹ̀ lọ, kí a sì dà wọ́n ní èdè rú níbẹ̀, kí wọn kí ó má ṣe gbédè ara wọn mọ́ o. Bẹ́ẹ̀ ni Olúwa sì tú wọn ká láti ibẹ̀ lọ sí orí ilẹ̀ gbogbo. Wọ́n sì ṣíwọ́ ìlú wọn tí wọ́n ń tẹ̀dó. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ení ọjọ́ àbámẹ́ta. Òfin ìṣọ̀kan jẹ́ òfin lára àwọn òfin tó yanilẹ́nu tí Ọlọ́run ṣètò sí ayé. Bíbélì wípé ẹnìkan yóò lé 1000, ẹni méjì yóò lé 1000. Ìwé Dìtàlórómì orí 27 ẹsẹ̀ 30. Èyí kò mú ọgbọ́n kankan wá ní ti ìmọ̀ ìṣirò, ṣùgbọ́n mo rí wípé òtítọ́ pọ́nbélé ni. Jésù sọ nínú ìwé Mátíù orí 18 ẹsẹ̀ 19 pé tí ènìyàn méjì bá fi ohùn ṣọ̀kan ní ti ohun kan, a ó ṣe fún wọn láti ọ̀dọ̀ bàbá rẹ̀ tí ń bẹ ní ọ̀run. Ní ọ̀rọ̀ mìíràn o, tí o bá ti gbàdúrà tí o kò rí èsì, wá ẹnìkan láti bá ọ fìmọ̀ ṣọ̀kan nínú àdúrà, ìwọ yóò sì rí ìdáhùn. Nínú ìwé orin Dáfídì orí 150 ẹsẹ̀ ìkíní àti ìkejì, ìṣọ̀kan láàrin àwọn ará ni a fi wé òróró. Ìṣọ̀kan jẹ́ ohun tí ó lágbára gan. Ó lágbára débi pé ẹ̀mí mímọ́ gan kò lè sọ̀kalẹ̀ àfi ìgbà tí àwọn ọmọ ẹ̀yìn wà ní ìṣọ̀kan ní yàrá òkè. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 7 ẹsẹ̀ ìkíní dé ìkẹrin. Àwọn ohun kan wà tí o kò ní lè ṣe àfi ìgbà tí o bá fi ohùn ṣọ̀kan sí i. Ọkọ àti aya tí wọ́n bá ń jà ní gbogbo ìgbà, wọ́n ń dènà ara wọn láti rí àwọn nǹkan gbà. Tí wọ́n bá lè rẹ ara wọn sílẹ̀, yanjú aáwọ̀ tí ó wà láàrin wọn, kí wọ́n sì fi ohùn ṣọ̀kan, wọn yóò di ipá tó tóbi lòdì sí àwọn ìṣòro wọn. Kò ní sí ohun kan tí ọwọ́ wọn kò ní lè tó.
àwọn ọmọ ìjọ tí wọ́n máa ń ṣe àbòsí ní ìgbà gbogbo nípa ara wọn tàbí jà láàrin ara wọn, wọn kò mọ àwọn nǹkan tí wọ́n ń pàdánù o. Nínú bíbélì kíkà wa fún ti òní, àwọn ènìyàn kan wọ́n kó ara wọn pọ̀ láti kọ́ ilé ìṣọ́ tí yóò kan ọ̀run. Ọlọ́run rí wọn, ó rí wípé wọn yóò mú àfojúsùn wọn ṣẹ nítorí wọ́n wà ní ìṣọ̀kan. Èyí jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀rún ọdún sẹ́yìn o, nígbà tí kò fẹ́rẹ̀ sí ẹ̀rọ ìgbàlódé kankan rárá o. Nínú ọ̀nà mìíràn, Ọlọ́run sọ pé kódà láìsí àwọn ohun èlò tó tọ́, ìṣọ̀kan ó ti tó fún àwọn ènìyàn náà láti kọ́ ilé ìṣọ́ náà. Ní ìbẹ̀rẹ̀ RCCG, a kò ní owó kankan o. A kò tilẹ̀ ní owó tó san owó gbogbo àwọn òṣìṣẹ́, ṣùgbọ́n a ní ìṣọ̀kan. Látàrí èyí, a ṣe ọ̀pọ̀ àwọn ohun ńlá, kíkọ́ gbọ̀ngàn ńlá tó tóbi jù kan. Ní ìgbà náà, kò sí èrè kankan níbi tí a ti yapa o. Kò sí èrè kankan níbi kí a yapa. Ìwé Mátíù orí 12 ẹsẹ̀ 25 ó sọ pé ilékílé tó bá yapa sí ara rẹ̀ kò ní lè dúró. Nígbàkúgbà tí èṣù bá fẹ́ ba ètò Ọlọ́run jẹ́ tàbí dènà àwọn Kìrìsìtẹ́nì láti ṣe àṣeyọrí kankan, yóò gbé ìyapa sí wọn láàrin. Ọ̀kan lára àwọn ìdí tí mo fi máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìyàwó tí Olúwa fi fún mi ni pé ó máa ń ṣe òkùnfà ìṣọ̀kan ní gbogbo ibi tí a bá lọ. Ó máa ń mú àwọn ènìyàn wá papọ̀, kì í fààyè gba ìyapa nínú èyíkéyìí ẹgbẹ́ tó bá wà. Kódà pẹ̀lú àwọn ẹbí kò tó jìnnà, ipa tó ń sọní pọ̀ ni ìyàwó mi jẹ́. Kò ní jẹ́ kí ẹnikẹ́ni kí ó ní ojú tó korò ní àyíká rẹ̀ rárá o. Ohunkóhun tó bá jẹ́ ìṣòro yóò yanjú kí ẹnikẹ́ni tó lọ sùn ní alẹ́ ọjọ́ náà. Àmúyẹ yìí jẹ́ ẹ̀bùn láti òkè tí ó sì ti jẹ́ ìbùkún ńlá fún ayé àti fún iṣẹ́ ìránṣẹ́ mi. Má ṣe fi àyè fún ìyapa o. Má ṣe jẹ́ kí èṣù borí o. Má ṣe fi àyè gba ìyapa rárá. Kókó àdúrà ti òní: jọ̀wọ́ gbàdúrà fún ìyàwó mi kí Olúwa túbọ̀ máa bùkún fún un, kí ó sì máa lọ gidigidi bí ó ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lónìí. Ẹ jẹ́ ká gbàdúrà fún Pastor Mrs. Folúkẹ́ Adébóyè wípé kí Ọlọ́run kí ó máa bùkún fún wọn, kí Ọlọ́run kí ó dì wọ́n mú dópin, kí wọ́n má ṣe ṣubú ara, kí wọ́n má ṣe ṣubú ẹ̀mí bí wọ́n ṣe ń ṣe ọjọ́ ìbí wọn lénìí. Ìgbà ọdún kan ni kó jẹ́ fún wọn ní orúkọ Jésù. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúbùkọ́láya kó ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún gbogbo wa. Happy birthday to Mommy G o. Ẹ kú ọdún àṣeyíṣàmọ́dún.